Wọ́n ní ọ̀pálábà bàbá rẹ̀ ń kọ́, ó ló wà nílé, ó wà níbi tó ti ń rán bùkún aṣọ. Wọ́n ní kí ni ìtumọ̀, ó lẹ́nìkan wá fẹjọ́ sùn kò gbọ́ tẹnìkejì, ó dẹ̀ ti ń dájọ́. Ó jọni lójú irú ìdájọ́ tí ọba Solomoni àbí kí ni wọ́n ń pe bàbá yìí tí ó ń fún KSO lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn pẹ̀lú Portable. Àmọ́ kò wá jẹ́ ní tó jọni lójú because many people they are far from information. Téèyàn bá tẹ̀ wá jìnnà sí information tó dẹ̀ lack experience, normally ó yẹ kó lè farabalẹ̀ kó wò kan tó ń trend. Kò wá jẹ́ ìjọnilójú because tí ẹṣin ọba bá sọnù èèyàn mẹ́ta ní máa bá ní wá, kárí kó jẹ́ tẹni à ń bá ní wá, ká tiẹ̀ má rí rárá wàhálà kábíyèsí yẹn náà pọ̀, òun náà máa bá ní wá. Ẹni ẹlẹ́ẹ̀kẹta lẹni tó jẹ́ pé ó ń sọ pé tá a bá tiẹ̀ rẹ́ṣin ó wù mí kó jẹ́ tèmi jàre, èyí tọ́ba yẹn ṣe náà tó. 85 to 90% wa la máa mọ ẹni tó ń pè ní Ọmọyẹlé Sowore. Ó reach out sí King Saheed Osupa pé bàbá kí ló ṣẹlẹ̀ báyìí ló ṣe yẹ kó lọ. Saheed Osupa wá jẹ́ kó máa yẹ pé ṣé ó believe pé àti mọ́ ṣe arrest àti mọ́ ṣe gbé ọmọ yẹn débẹ̀ yẹn àwọn ò mọ anything pẹ́, though it is normal due to nǹkan tó sọ. Ọ̀rọ̀ tí ẹ bá ti jọ ń fà tó bá ti ní threat nínú wípé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí mi later o, ẹ ó lágbájá for ransom, you are supposed to take action, which is normal. Wọ́n dẹ̀ ṣe mú lọ síbẹ̀ yẹn kó ń ṣe pọ́n lọ bẹ́ẹ̀ lórí àbọ̀ǹgé lọ́rùn just to write one or two things tọ́. Ẹni ó mọ̀ kankan tó bá padà ṣẹlẹ̀ sí ẹ later o, àmọ́ ẹ ló ní wọ́n ràn àwọn tó dẹ̀ ti yájú sí pọ̀. So wáyé kí ló fà á tí ọba Solomoni àbíkí náà. Ẹ jẹ́ ká wọ àwọn fídíò yìí, ó jẹ́ ní tó yani lẹ́nu. Ẹ bá mi subscribe, ẹ like ẹ bá ń comment ẹ dẹ̀ share. Ẹ̀yin ọmọ, ẹni tí ayé bá ń gbèjà kò kí ń gbèjà ara ẹ̀, nítorí wípé ẹni tí ayé bá ń gbèjà tó bá ń gbèjà ara ẹ̀ ó máa padà tẹ̀. Gbogbo àwọn tó pánú pọ̀ tó ń gbèjà ẹ yẹn, ìjọ́kíjọ́ tó bá ṣetán láti gbèjà ara ẹ̀, gbogbo àwọn tó pánú pọ̀ tó ń gbèjà ẹ ló máa padà sọ fún ẹ pé àṣejù ẹ̀ gan ti pọ̀ jù. Kí ló dé? Afífìlà pérín ọjọ́ kan ló máa ń yí níyì mọ́. Gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì, sábàbí nílé ayé, kì í ṣe gbogbo ìjà òun ni akọni máa ń jà. Olúpẹpẹ àjà kàkàkà lójú ogun lé ẹ lọ sírò lé ẹ̀yàn lọ́gbọ́n ayé. Ìràwọ̀ lọ́ba ṣe tí ò dá sí má dòṣùpá, béèyàn kan bá ṣe tí ò dá sí má dẹ́nìkan, kò sí bá ṣe fẹ́ ṣe ta ò ní lè máa ṣẹra wa. Àní béèyàn kan bá ṣe tí ò dá ìwọ ṣe dáadáa, má lọ fi ìwà kan tí ò dá ṣẹ̀san àìdá, kó má padà wá lóhun tó lè rò bó pẹ́ bóyá Ọlọ́run ni ó dá béèyàn padà fún yín pẹ́ràn. Ìràwọ̀ lọ́ba ṣe tí ò dá sí má dòṣùpá, béèyàn kan bá ṣe tí ò dá sí má dẹ́nìkan, kò sí bá ṣe fẹ́ ṣe ta ò ní lè máa ṣẹra wa. Àṣàgbọ̀ ọmọ pẹ́pẹ́ ni pẹ́pẹ́ bá ń wò, ọ̀rọ̀ yìí dọ̀rọ̀ àgbà ló jẹ́ kàn ya kí n lọ o, pàdíyẹ ranà kí ìṣòhun àjẹgbé, adákẹ́ má sọ̀rọ̀ kí làwa lè mọ̀ tó fẹ́ wì, ó gbé fún fólóhùn ní fatán padà dá fún. Àṣà tún wá gbọ́ má dìyẹ ó wà ń halẹ̀ gàràgà, àṣà lọ́rọ̀ yìí jẹ́ kí n tún fi làgbà wò ná, wọ́n ládìyẹ òmòjú kó alẹ́ náà lọ, Ògúndàbídé ní fatán padà dá fún, wọ́n ló ti dàjẹ́ gbẹ̀mí bíi ti kọ̀lọ̀kọ̀lọ̀. Ṣòwe Yorùbá lójú tó dilẹ̀ òun ni ro rẹ̀ ń sọ. Yorùbá kan náà ló tún pa òwe wípé àgbà tí ó bínú lọ́mọ rẹ̀ ń pọ̀ sí ya, ìyẹn ni pé ìnànú ka lọ̀rọ̀ ayé, gbogbo ṣúkú ka ọmọ dẹ̀ka ìté, ẹ bá ká ládìí ẹ̀ tún máa ṣàánú sí i. Àní níbi tán kó náà tẹ̀tàn bá ló ti ya, sọpọ́tọ̀ lórin wípé ó bá wọn wá, tó bá bá wọn wá ò sì máa dá wà, tó bá dá wà tún padà foríko. No, we have to. It's not too late, Baba. We have to. We have 7 days. This world, according to the Christian Bible, was created in 7 days. So we actually need 7 days. We have up to next Saturday, Baba. I'm really, all that we're meant to meet Lenin. We're going downstairs.
first. And the first thought that came to my mind was the one in Kerry. Because I was looking for you. People boys are blasting. People are going to get you. I said you're not in town. Then one day I was going to join. I'm like, well, they contradict because the summary of Nigeria is that So, are you here? I don't know. 142. Okay, we're going to sit now with me. Okay, about the dancing, I'll call. Let me get your number. This is amazing, you know. Amazing. Because that was, oh man, that was genius there. Free to that. Because it really like, come out of my number, why you my pay? That's impressive. Oh, okay. You just text me your name so I sit down. Okay. I'll send it. I'll send it right now. Seriously? I've got a lot of stuff. No. ẹ̀yin ọmọ ẹni tí ayé bá ń gbèjà kò kí ń gbèjà ara ẹ̀ nítorí wípé ẹni tí ayé bá ń gbèjà tó bá ń gbèjà ara ẹ̀ ó máa padà tẹ̀. Gbogbo àwọn tó panupọ̀ tó ń gbèjà ẹ̀ yẹn ìjọ́kíjọ́ tó bá ṣetán láti gbèjà ara ẹ̀ gbogbo àwọn tó panupọ̀ tó ń gbèjà ẹ̀ ló máa padà sọ fún ẹ pé àṣejù ẹ̀gán ti pọ̀ jù. Kí ló dé? Afífìlà pérín ọjọ́ kan ló máa yí níyì mọ́. Gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì sábàbí nílé ayé kì í ṣe gbogbo ìjà òun ni akọni máa ń jà olúpẹpẹ àjà kàkàkà lójú ogun lé ẹ lọ sírò lé ẹ̀yàn lọ́gbọ́n ayé.